ọmọ aráyé ò ní dáyẹ̀pẹ̀ sínú gàrí ẹ̀ o ajá ò ní gbé ẹ lọ́mọ lọ tó wá ránṣẹ́ tí mo fẹ́ fún ẹ èmi lúbúlúbú ojú ọlọ ìgbọràn ó dẹ̀ ṣe kí ni ó sàn jẹ́ burúkú lọ sórí olórí burúkú ṣé mo ti ní kó mú ni sórí ọṣẹ yìí àtàkèrè ìyọ́ọ̀dún ni àti Dubai ṣé o mọ Dubai wọ́n wá ọ̀dà ẹ̀ price tag ẹ̀dẹ̀kẹ̀rẹ̀ $500,000 ní bó ṣe wà ìbò àmọ́ bí tọ́mọ̀ tiwa náà má dé àwa ó ṣe fún ẹ tó o bá ti délé ṣó o mọ sílì wàá tú ẹsẹ̀ kan mọ́ sílì tó o bá ti so mọ́ ẹ sí o gbọ́dọ̀ kánlẹ̀ o ìgbọràn ó ṣe kí ni ó sàn jẹ́bọ rúru lẹ̀ ẹ sí o gbọ́dọ̀ kánlẹ̀ o tó o gbọ́ bó bá kanlẹ̀ bó bá yẹ kanlẹ̀ tí ẹ ta nìyẹn oorun pátápátá nìyẹn tó o gbọ́ o gbọ́ ọkàn tí mò ń sọ. ẹ má bínú ẹni fọṣẹwẹ ẹ wá ní kí n tó wá fọṣẹwẹ kí n pẹsẹ mọ sílẹ̀ ṣé mo fẹ́ kọ́ ṣàwùlẹ ni àbí mo fẹ́ lọ sílùú Ẹdẹ ni àbí mo jẹ́ ọmọ Senegal ok káàtì wàá sún pèbí àmọ́ tiẹ̀ wá sún ẹsẹ̀ ẹmọ sílẹ̀ lọ́sẹ̀ wọn tọrọ wá kọlẹ̀ wọn kí ló ń ṣe. sọ pé pa o tiẹ̀ ta ó rán pátápátá nìyẹn sórí tó o bá wá kú wàá tún wá padà wáyé tó o bá wá padà wáyé ó mọ nǹkan tó máa dì nínú kó o di ẹ mọ́ ṣó o mọ ẹ mọ́ tàbí kó o di ẹfọ̀n ṣó o mọ ẹfọ̀n tí ẹ ta nìyẹn òun yà ń tàkà àwọn aláṣíwájú ẹ wọ́n ti ṣe wò ìwọ ni kó má jẹ́ kọ́ lọ́n jẹ́ kó o jẹ́ kó rí ẹ pé ṣó o rí ọṣẹ yìí ó láwọn gbólóhùn kan tí wàá pèsè tó bá ti fẹ́ wẹ̀ ṣó o ń gbọ́ kó o tẹ́tí ẹ bẹ̀lẹ̀ jẹ́ ifá tèmi ò sọ̀rọ̀ lẹ́ẹ̀mejì kó yẹ kó rí ẹ pé o àwọn gbólóhùn náà wàá máa wí àjídàwọ̀ ẹyin adíáfẹ́rin àjíkìyàwó ẹ̀fọ̀n adíáfẹ́fọ̀n bí ẹ bá dáadáa ẹ dáwọ́ ifá kàndé mi adíá fún Ọ̀rúnmìlà ẹkún ajé ẹkún oore ni bàbá ń sun àwọn mìnìmìnì jórí eku àwọn mìnìmìnì wá ìwọ náà tí ẹ ká kínní fún mi kí ìrò bóyá ọmọ mi rè bóyá ọgọ́ tí ẹ gbéra ó yá máa kà. jọlá elérin ọmọ elérin àjọkẹ́ oní kọ́pínì ẹ̀fọn bí ẹ̀ bàbá dáadáa ifo ní erowó ìbákan dèmí olómọ̀ràn mi là máa kọrin oúnjẹ orin trọ́fì lórí ta níbi àwọn tèmi ìdórí eku níbi àwọn tèmi. ṣé ìbùkù dé ṣé mímọ ẹ kọ fún ẹ ṣé mímọ ẹ kọ ṣé ìgbà tí èmi ka tèmi ṣé orí ìdúró ni mo ti kà á ni kí ló mú ìwọ tí wọ́n fi kà tó fi dúró tó fi kà ṣó lórí burúkú ni ẹ má bí lórí burúkú ni ẹ. ṣe wọ́n mú ẹjẹ́ ni ẹ̀ tí ẹ ṣe kìtòkìtì lẹ́nu you know what yam ehó mi they ṣé call me ifá princess or aláwọ̀ whatever you call it they call me snazzy ẹ wá nà mí ṣé lórí ifá àwùrẹ́ àbí fẹ́ẹ̀sì tẹ̀ kọ́yàn náà ẹ wá torí ẹ wá. ṣé àwọn tó jú ẹbí fún ẹwọn ọ̀sán bí mo ṣe jẹ́ ni ṣó yá wèrè ṣó wáìnì ṣó lórí burúkú díẹ̀ ṣó lórí burúkú.